Mo kì í káàárọ̀ kú ojúmọ́ ní gbogbo bíkíbi tẹ́ tí ń wò mí nílẹ̀ kóòtù òjíire. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Hasan Taiwo Ojútólé yín. Lórí ètò lóòrọ̀ tòní mo tún kélé kí n káàbọ̀ lórúkọ Olódùmarè ọba mi ọba àjíkí ọba mi ọba àjíìgẹ bàbá mi ọlọ́ba ńlá tó lọ́jọ́ gbogbo. Kábíyèsí Olódùmarè mo fi ń kí gbogbo wa káàbọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi, láti máa wò mí kedere lórí ètò yín ètò wa ìtàn Yorùbá. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́, Hasan Taiwo Ojútólé ló ń bẹ lórí ètò lóòrọ̀ tòní. Gẹ́gẹ́ bá ti mọ̀ sí lọ́jọ́ alájàjọ́ ọjọ́ sátidé báyìí náà ni mo máa ń wà lórí àpèrè pẹ̀lú ìyọ̀ǹda bàbá mi, ààrẹ òpìtánlẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas, olùkọ́ àgbà fún gbogbo ẹni tó fẹ́ ìwádìí ìtàn gbọ́, ìwádìí ìjìnlẹ̀ tó fẹ́ gbọ́. Pẹ̀lú ìyọ̀nà bàbá mi mo ti ń bẹ lórí ètò lónìí lówùúrọ̀ tòní, èmi ọmọ yín ọ̀rẹ́ yín ló tún ń bẹ lórí ètò. Mo fi eléyìí kí n káàbọ̀ lórúkọ bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá. Darapọ̀ mọ́ mi ohun àkọ́kọ́ tẹ́lẹ̀ mọ́ ṣe fún mi náà ni pé kẹ́ bá mi share ètò yìí kálé kájù, kẹ́ mọ́ bá mi like àti comment síbẹ̀, nítorí àwọn tó máa ń fọwọ́ ba ètò kẹ́lẹ́ bá gbádùn mi dáadáa lówùúrọ̀ tòní. Gẹ́gẹ́ bí èbó tí gbádùn tí àwa náà sì máa ń gbádùn ẹ̀kọ́ yangan nílẹ̀ Yorùbá, bá a ti máa ń gbádùn ẹ̀kọ́ yangan nílẹ̀ Yorùbá kẹ́lẹ́ bá gbádùn mi. Ẹ wò ó lọ́rọ̀ tòní mo tún ti kó wá bìbà, mo kó dé ní yàjó yàgò kó mọ tìrìntìrìn sọ́dọ̀ tí yín bẹ̀ wọn. Mo kó wá yàjó yàjó lónìí ní ṣé ẹ gbàgbé lọ́sẹ̀ tó lọ, ẹ gbàgbé lọ́sẹ̀ tó mú wà lórí ètò lọ́sẹ̀ tó lọ. Mo mẹ́nu bà ọ̀rọ̀ pàtàkì kan lọ́sẹ̀ tó lọ nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ibẹ̀ náà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tòní, ibẹ̀ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n kó tó dìgbà náà mo mú kankan pàtàkì kan náà wá fún yín lónìí lórí ètò tó jẹ́ pé mo ti sọ fún yín sẹ́yìn wọn ò ní já yín kulẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò ní já yín tàn mọ́, nítorí pé ẹ̀yin lẹ ní Ojútólé ò ya mọ́ sẹ́ǹsọ à ń bẹ lẹ́yìn rẹ̀, ẹ̀yin ni igi tí ń bẹ lẹ́yìn ọgbà tèmi, ẹ̀yin ni ẹ̀rọ̀gbà yí mi ká, bí ò bá sígi lẹ́yìn ọgbà ìwo ni wo ẹ̀yin náà lẹ ń bẹ lẹ́yìn mi, lágbára Ọlọ́run ọba mi Aláwùrábí wọn ò ní wo, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ò ní wo títí láéláé. Ẹ̀yin nìmọ́lẹ̀ tí ń tanná sí ibi tí àwa yìí wà, ẹ̀yin bí ò bá sí ẹ̀yin kọ́ kò sí àwa, bẹ́ẹ̀ ni kò sí àwa, bí ò bá sí ẹ̀yin kò sí àwa. Ẹ̀yin lẹ ń dásọ̀rọ̀ wa tẹni ká máa ṣe lọ, bẹ́ẹ̀ náà ni ọlá yín náà ni a fi ń mí àti Olódùmarè ọba mi Aláwùrábí. Mo ti wà lórí ètò lónìí, mo ti gún wà sórí ètò lónìí lórí ètò wa ìtàn Yorùbá. Hasan Taiwo yín náà ní sẹ́ àní ẹ gbádùn mi lónìí náà tó yàtọ̀ sí tọ̀tẹ̀ tó lọ. Ṣé ẹ gbàgbé lọ́sẹ̀ tó lọ pé ayò ọlọ́pọ́n ńlá sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ tó lọ? Ayò ọlọ́pọ́n mo sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ tó lọ, mo sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlàyé wá lórí ayò ọlọ́pọ́n. Bó ti máa ń jẹ́rìí iṣẹ́ rí kí nǹkan kan tó bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá, ibì kan ni ó ti bẹ̀rẹ̀, nǹkan kankan ni ó ṣe sábàbí nǹkan kan. Tá bá ń sọ̀rọ̀ nípa ayò ọlọ́pọ́n, ọ̀pọ̀lọpọ̀ bí náà ti máa ta ayò ọlọ́pọ́n, ṣùgbọ́n kí ayò ọlọ́pọ́n tó débo ló ti bẹ̀rẹ̀. Ó dàbí ọ̀rọ̀ àgbẹ̀ tó gbin iṣu ni, àràsù lọ́jà, amúṣu abẹ́ṣu ajẹ́ṣu. A mọ̀ pé tó má bí ẹlòmíì pé ṣé wọ́n ń káṣu lórí igi ni àbọ̀ ń waṣu nílẹ̀ ẹlòmíì ò sọ fún wa pé wọ́n ń káṣu lórí igi ni. Ẹ mọ̀jọ́ yà yín lẹ́nu pé ẹni tó lè sọ pé wọ́n ń káṣu lórí igi wà.
ẹni tó lè sọ fún wa pé wọ́n ń wú ọsàn nínú lẹ́lẹ̀ ó ń bẹ lóòótọ́ tó gbé kí ni tí ò mọ̀ ni ò mọ̀ tó bá mọ̀ ló mọ̀. bí àgbẹ̀ bá waṣu tó gbin iṣu tó waṣu tó kóṣu dọ́jà tó taṣu táwa ara ṣu tá a jẹṣu lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àgbẹ̀ pé sókàn kí iṣu bọlẹ̀ lásán ló ní iṣu bá wù bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ni ló taṣu táyà. ẹ jẹ́ tó bẹ̀rẹ̀ báyìí torí nẹ́tíwọ̀kì ń ṣe bákan bákan. àgbẹ̀ tó fẹ́ gbin iṣu àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ sí náà ni pé kí àgbẹ̀ kó wá ilẹ̀ tí ó fi gbin iṣu, kó wá ilẹ̀ ọlọ́ràá tó dáa láti gbin iṣu tó fẹ́ gbìn. lẹ́yìn ìgbà tó bá wá ilẹ̀ tán àgbẹ̀ yóò nílò ọkọ́, bẹ́ẹ̀ ni yóò nílò àdá, yóò san ilẹ̀, yóò roko, kó tó kọ ebè yóò tún kọ́ roko gan-an. lẹ́yìn ìgbà tí àgbẹ̀ bá roko tán yóò wá kọ ebè. lẹ́yìn ìgbà tó bá kọ ebè tán yóò wá kí ìdí iṣu yìí tó ṣe é gbìn yóò kì bọbẹ̀, yóò wá máa roko etí ebè ń nígbàkúùgbà tó bá ti rí pé àwọn nǹkan tí ò wúlò fún tó gbìn tó bá ń wù ń bẹ̀ yóò máa ṣe eléyìí títí tí ó fi yọmọ lórí. nígbà tí iṣu bá yọmọ lórí àgbẹ̀ yóò wá igi kan tí ó fi gún láti máa jẹ́ kí ẹkàn láti lè máa ta àwọn ewé tí bá ń yọ ń bẹ̀ láti lè máa rí nǹkan nà mọ́. lẹ́yìn oṣù díẹ̀ kárí bí oṣù 6 sí 7 bó bá sì fẹ́ kí iṣu ń pẹ́nu lẹ̀ sí àgbẹ̀ ó bẹ̀rẹ̀ sí lọ́bẹ̀ yóò tún kó ọkọ́ àti àdá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní wa ebè. iṣu kan ni ó wà lókè tágbẹ̀ ó yọ. lẹ́yìn ìgbà tó bá yọ ilé kò ní kúrò ńbẹ̀, yóò tún bẹ̀rẹ̀ sí tún ní wa gbogbo ibi tó kọ ebè yóò bẹ̀rẹ̀ sí ní wà láti máa kó iṣu jáde. ẹyọ kan ló gbìn, oríṣiríṣi iṣu ni ó wà níbẹ̀ tí ó máa wú jáde. mo fi lè dá ọ lẹ́kọ̀ọ́ pé kò sí nǹkan láyè tí ò níbi tó ti bẹ̀rẹ̀ wá. tá a bá kàn ṣàdédé rí níbi tán ń gbé sí ibì kan ló ti ń bẹ̀rẹ̀ nǹkan kankan ló pè èlò ẹ̀ kó tó di pé ó di jíjẹ àbó di ohun lílò fún ọmọ aráyé. èyí ló jẹ́ kí n mọ̀ wú tí gbòǹgbò bá ṣe ń ta ayò ọlọ́pọ́n àwọn tí wọ́n ń ta àti ibi tí wọ́n ti ń ta lọ́sẹ̀ tó lọ lọ́hùn. tí n bá fẹ́ ṣètò bàbá mi ààrẹ Lájí Àbáàsì olùpìtàn olùwádìí ìjìnlẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá, bàbá mi fi iṣẹ́ lé mi lọ́wọ́, bàbá mi ló ṣẹ́gi ọ̀là lé mi lọ́wọ́. wọ́n fún mi ń gi ìtàn, wọ́n fún mi nítàn, wọ́n pọ̀tàn sí mi lára, wọ́n kọ́ mi lọ́rọ̀, wọ́n kọ́ mi lédè mo sì ti mọ̀ ọ́n wí. bàbá mi ní mọ̀ wí ìṣó. bàbá mi bá fẹ́ ṣèwádìí wọ́n á wú tí gbòǹgbò láti jẹ́ kí ọmọ aráyé mọ̀ pé ibì kan ni táwọn ń sọ̀rọ̀ ọba ibì kan ló ti ń bọ̀. ẹ má wàá rí lórí ètò pé n tí mo ti gbọ́ rí ni ojú tó lè ń sọ yìí. ẹ rí i pé ẹ̀jẹ̀ á wú tí gbòǹgbò ká mọ ibi tí nǹkan náà ti ń bọ̀ náà. nǹkan kankan ní máa ṣe sábàbí nǹkan kankan ní máa ṣe sábàbí rẹ̀. ibì kan ni ó ti máa bọ̀ wá nípele kó tó wá di ohun tí ọmọ aráyé wá ń lò, kó tó di ọmọ tó ọmọ aráyé ń jẹ, kó tó di tó ọmọ aráyé ń rí ní àrídùnnú. ni mo ṣe ṣètò ní ìjẹjọ tí mo sọ̀rọ̀ nípa ayò ọlọ́pọ́n. mo dúpẹ́ fún ẹ̀yin tí ẹ darapọ̀ mímí ní ìjẹjọ tí ẹ lù mí lọ́gọ̀ ẹnu. kù sẹ́bà ni mo rí ya nígbà tí mo ka kọ́mẹ̀ntì àwọn èèyàn. inú mi dùn púpọ̀ pé àṣẹ́mi náà lè ṣe kinní yìí, ẹ sì ní máa ṣe ìṣó. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin látìlẹ́yìn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ máa gbádùn mi. ọ̀pọ̀lọpọ̀ ètò ni mo ti pìyà mọ́lẹ̀ fún ìgbáládùn tiyín. ẹ pọmọdé, ẹ pe àwọn àbúrò mi, ẹ pa àwọn tá a jọ jẹ́ ìrọ̀kan náà pé ojú tó lè ti ń bẹ lórí ètò. ẹ jẹ́ àtúnjọ bùnmi ọgbọ́n mu lónìí. ẹ jẹ́ àjọ mọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. ayò ọlọ́pọ́n tí mo sọ lọ lọ́sẹ̀ tó kọjá, mo sọ fún wa pé lọ́sẹ̀ yìí máa fi ẹnu ẹ̀gún bì kan lọ́sẹ̀ tòní. ṣùgbọ́n ohun pàtàkì kan wà tí mo fẹ́ mẹ́nubà lónìí, tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí. kí náà ni ohun náà tí mo fẹ́ sọ lónìí? ohun tó ṣe pàtàkì sí wa nílẹ̀ Yorùbá ni títí dàsìkò yìí àwọn kan ń ṣe é.
bó sì ẹ̀ jẹ́ pé gbogbo èèyàn kọ́ ní ìṣẹ̀bọ̀ àwọn kan ń ṣe dáyé ìsìn àwọn kan ń ṣe dòní tí ò sì parun nídìílé míì títí dòní. ẹ jẹ́ sáré fi ojú ayọ̀ ọlọ́pọ́n gúnlẹ̀ síbì kan lówùúrọ̀ tòní kó tó di pé màá bọ́ síbi tètò ń gbé mi lọ lónìí níbi tájọ mọ wà lọ lónìí yóò mọ tuntun sọ́dọ̀ tí ń bẹ lónìí ẹ sáfarabalẹ̀ ẹ mọ gbọ́ mi. lọ́sẹ̀ tó lọ mo sọ orú igi tí wọ́n fi ń gbé ayọ̀ ọlọ́pọ́n fún wa bẹ́ẹ̀ mo sọ iye ojú wò tí máa ń wà nínú ayọ̀ ọlọ́pọ́n. ìjọba àsìkò lásìkò tó lọ wákàtí kan náà mo ní lórí ètò ní ò jẹ́ kí n fẹnu ẹ̀gún mi kan torí fídíò àbálọ àbábọ̀ bí tí mo lọ ní ọ̀sẹ̀ tó níbi tí kóòtù owó orí tí mo fẹ́ play fún wa. fídíò àwọn tí ibi tí wọ́n ti ń tayọ ọlọ́pọ́n nídìí igi aka ó ti ń bẹ lọ́wọ́ mi ẹ má bínú pé wọn ò ní lè fi hàn lórí ètò lónìí torí pé ètò ti dàpọ̀ mẹ́tò ni ẹ má bínú ṣùgbọ́n ìjọba fẹ́ wo fídíò yẹn lọ sórí péèjì mi Ojútólé TV lórí Facebook ẹ lọ bẹ́ẹ̀ mi náà láìkẹ́ ẹ fọ́lọ̀ mi lórí Facebook Ojútólé TV ẹ ní mo gbé kámẹ́rà báyìí ni mo gbé síbẹ̀ ẹ fọ́lọ̀ tèmi náà ẹ múnú tèmi náà dùn bó sórí YouTube ni ẹ rí fídíò náà ń bẹ lórí Ojútólé Yorùbá TV Ojútólé Yorùbá TV kò sí space ń bẹ Ojútólé Yorùbá TV ẹ rí fídíò náà ẹ rí ń bẹ àtàwọn fídíò tí mo ti pè ya mọ síbẹ̀ ẹ rí oríṣiríṣi àwọn kan tí èmi náà ti ń ṣe ẹ rí ń bẹ fídíò màá rí ń bẹ kò ní ìwòye láǹfààní àti lò lónìí ṣùgbọ́n kété tí má ti ń kò lórí ètò lónìí ẹ rí lórí Ojútólé TV lórí Facebook ẹ lọ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ lọ láìkí péèjì Ojútólé TV máa fi síbẹ̀ tí gbogbo àti ó jẹ́ àǹfààní wa láti wò. mo sọ fún wa iye àwọn tó ń tayọ ọlọ́pọ́n pé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó rí wọ́n pé pọ̀ ní tayọ ọlọ́pọ́n pé òmùgọ̀ tayọ ọlọ́pọ́n ẹni tí kò dá pé nílà àkàyè ń tayọ ọlọ́pọ́n ẹ̀ lè báńdì ayọ̀ ọlọ́pọ́n torí pé kí ni ó gba ọ̀pọ̀lọpọ̀ sírò púpọ̀ ní àwọn ọ̀jọ̀gbọ́n ṣe fẹ́ràn púpọ̀ àwọn bàbá wa tẹ́ bá báńdì ayọ̀ ọlọ́pọ́n mo sọ fún wa pé àwọn tó rí wọ́n pé ní o tán mọ̀ sírò àwọn náà wà ń di ayọ̀ ọlọ́pọ́n nípàdé èyí ayọ̀ ọlọ́pọ́n tẹ̀ ń wò yìí tán bá ti gbẹ́ igi ìrókò àbí igi aka igi obì tó gbó dáadáa wọ́n gbẹ́ tí ó fẹ̀ tó yẹ pé yóò ṣe é lè àwọn gbẹ́gilére àwọn tán máa ń fi àwọn làpólà sọ̀rọ̀ tán bá ti ṣe tán yóò ṣe é pàdé wọ́n wàá lu ihò 6 sẹ́gbẹ́ ọ̀tún ihò 6 síwájú náà yóò jẹ́ ihò 12 tí ayọ̀ ọlọ́pọ́n máa ń ní wọ́n wàá kó ọmọ ayò tí ayọ̀ ọlọ́pọ́n máa ń ní mẹ́rin ní máa wà lójú ọmọ ayò kọ̀ọ̀kan mo ṣàlàyé fún wa lọ́jọ́ níjẹjọ mẹ́rin ní máa wà lójú ọmọ ayò kọ̀ọ̀kan mẹ́rin tẹ́ wá ń wò yìí bò náà ṣe máa ta tágbà èmi àtẹ̀yìn fẹ́ ta ayò ọlọ́pọ́n nìsín tẹ́yìn ò bá mọ̀ ọ́n pílẹ̀ tẹ́ ẹ̀ bá mọ bá ṣe máa gbé ọwọ́ ń bẹ̀ ẹ̀yin ni èmi ò máa pè ní òpè torí pé ẹ̀ mọ bá ṣe ta ayò ọlọ́pọ́n èmi tí mo máa yọ ọlọ́pọ́n ta ni wọ́n làwọn àgbà mọ̀ pè ní ọ̀tá ṣùgbọ́n tó ń bẹ wájú mi tí ò mọ bí ò mọ́wọ́ gbẹ̀ǹdẹ̀ ayọ̀ ọlọ́pọ́n là ń pè ní òpè náà pẹ́ tí ò máa yòó tàbí ẹni jẹ́ pé wọ́n lù lálákọ̀ọ́kọ́ ó lulẹ̀ ó tún ta lẹ́lẹ́kejì ó tún lulẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ó tún lulẹ̀ làwọn àgbà mọ̀ pé ní òpè dí ayò mo sọ fún wa pé àwọn ẹ̀fẹ̀ dí ayò náà wà tó jẹ́ pé àwọn náà máa gbá ẹ̀fẹ̀ síyàn lára ẹni tínú ẹ̀ bá le ẹni tí ó bá sọ́nù èé lọ bí tán tí ń ta ayò ọlọ́pọ́n èé lọ bí tán tí ń ta ayò ọlọ́pọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèyìn ó gbọ́n di ayò ọlọ́pọ́n ẹni tó bá tiẹ̀ wá ní high blood pressure hypertension tó bá wà níbi tán tí ń ta ayò ọlọ́pọ́n lásìkò ìgbà náà bó ní nǹkan tó ń rò lásìkò ìgbà náà ọkàn rí ó sì kọ́kọ́ lọlẹ̀ náà ìfúnpá rẹ tó ga yóò kọ́kọ́ lọlẹ̀ náà lára àwọn ẹ̀fẹ̀ tán máa gbá sí ọ láǹdí ayò ọlọ́pọ́n
mẹ́rin náà máa kọ́nà ayọ̀ ọmọ ọlọ́pọ́n ẹ̀ èmi àtẹ̀yìn fẹ́ tayọ̀ ọlọ́pọ́n báyìí. mẹ́rin àkọ́kọ́ tí n bá kó lọ́dọ̀ mi, ohun àkọ́kọ́ ni pé a kì í tayọ̀ ọlọ́pọ́n, a kì í ta sẹ́yìn o, iwájú náà máa tayọ̀ ọlọ́pọ́n sí. tí n bá kó mẹ́rin báyìí lọ́dọ̀ mi, ìkóró máa jù kínní, mo lè kó ní ọ̀dọ̀ mi kí n jù kínní sí apá ọ̀dọ̀ mi náà, ìkejì ibẹ̀, ìkẹrin tí mo fẹ́ jù ó lè bọ́ sí ọ̀dọ̀ ẹni tá a jọ ń tayò. ibi tí mo jù sí ẹ̀yìn tó kàn lọ́wọ́ mi, ibi tí mo jù sí un, gbogbo ayò tó wà ń bẹ̀ ni màá kó. màá tún wá máa jùbọ̀ bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí n tún fi débi tí àwọn ayò tèmi náà ti bẹ̀rẹ̀. màá wá tún máa jù lọ bẹ́ẹ̀ tó bá tún ti tán lọ́wọ́ mi, bóyá mẹ́jọ ní ń bẹ lọ́wọ́ mi ńgbà náà, ibi tí mẹ́jọ bá tún parí sí ibẹ̀ màá tún ti kó ayò míì. màá tún wá máa ju mẹ́jẹ̀jọ ń bọ̀ sínú ọ̀kọ̀ọ̀kan. ibi tí n bá wá jù dé, ibi tí mo bá ti pé àlàfo ń bẹ ń bẹ, kò sí ọmọ ayò kankan ń bẹ, tí ò sí ọmọ ayò kankan ń bẹ, ibẹ̀ màá ti dáwọ́ dúró, ẹyọ kan tó kù lọ́wọ́ mi dondon ó màá wá jù sí ibẹ̀. màá fi ẹyọ kan dondon màá fi lẹ̀ ń bẹ̀. ṣe mọ̀ pé ìbá ayò kankan nù rẹ̀ tẹ́lẹ̀ o, àlàfo ló wà ń bẹ̀ tó kí mo ti kó ọmọ ayò tó wà ń bẹ̀, mo wá mú ẹyọ kan mo wá sọ sínú ẹ̀. ẹnì kejì tí ń bẹ wájú mi náà, ó náà gbéra ayò láti ọ̀dọ̀ rẹ̀, ó náà gbé bẹ́ẹ̀, yóò máa gbé bọ̀ bẹ́ẹ̀. bọ́n ti máa ń jẹra wọ́n ń di ayò lélẹ́yìí, bọ́n ti máa ń jẹra wọ́n ń di ayò tó hàn fi ní pè ọ́ ló pè tó o bá débi tó ti ń ta ayò ọlọ́pọ́n lọ́wọ́. ẹyọ kọ̀ọ̀kan tíwọ́ náà, mẹ́rin tíwọ́ náà kó lọ́dọ̀ tiẹ̀ ń tó ń jù bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, tó ń jù bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ibi o bá jù dé, bó o bá ti bá ayò mẹ́ta ń bẹ̀, tó jẹ́ ihò tó ń ju ayò rẹ̀ bọ̀ sí, tó bá bá mẹ́ta pàdé ń bẹ̀, tó wá ju ẹyọ kan mọ́ tó jẹ́ mẹ́rin tó ti jẹ́ padà ó ti jẹ. ìyẹn ló ń jẹ́ pé mẹ́rin ojú ò tó ju ẹyọ kan sí, tọ́yò bá sì ń bẹ lọ́wọ́ rẹ̀, ó bá mẹ́ta lójú wò yìí, ó wá jù kan mọ́, ó jẹ́ mẹ́rin, ó tún wá ń jù yòókù náà lọ, ó tún bá mẹ́ta lójú ayò míì, ó tún jù kan mọ́, ó tún jẹ́ mẹ́rin ń bẹ̀ náà, títí tó fi jù tán. àwọn ibi tó ti ju ayò kọ̀ọ̀kan mọ́ tó fi jẹ́ mẹ́rin, ìwọ ló jẹ àwọn ayò, ó kó sọ́dọ̀. mo sọ fún wa pé àwọn ẹgbẹ́ kan máa bẹ lójú ayò ọlọ́pọ́n tí wọ́n máa gbẹ ihò kọ̀ọ̀kan síwájú ẹnì kankan, o lè kó bẹ́ẹ̀ àbí kó kó nǹkan rẹ lọ́wọ́. bí ẹnì kejì náà ṣe máa ta lélẹ̀, bí ó ṣe máa jùbọ̀ lélẹ̀, ibi tó bá ti ń ju ayò sí, tó bá ti bá mẹ́rin ń bẹ̀, kò sí bó ṣe gbé ọwọ́ ayò lákọ̀ọ́kọ́, ó mọ mẹ́rin tó kọ́kọ́ kó nílé tiẹ̀, ó jùlé ní lẹ́yọ kọ̀ọ̀kan. ni pé bó o bá tún wá jùlé, bí tó bá ju mẹ́rin sí, tó o bá tún káyò ń bẹ, ayò kan tó kù lọ́wọ́ rẹ tó o bá kó, tó o tún ju òun náà bọ̀, tó ń jù bọ̀, ibi tó bá parí sí, tó bá báyò ń bẹ, ó kó ayò náà mọ́ ni o, ó mọ jùbọ̀ tí tó fi ní bá, ibi tó fi jù débi tẹ́ pé ibi tí ó ní àlàfo tí ò sí ọmọ ayò kankan bẹ̀, ló wàá jẹ ẹkan tó bá kù lọ́wọ́ tiẹ̀ ló jù sí. bó bá méjì ń bẹ, ó tún kó méjì náà, ó tún mọ jùbọ̀ tí tó fi bá mi tí tó fi jù débi tẹ́ pé kò sí ayò kankan bẹ̀. tí o bá ti wá ju ẹyọ kan tọwọ́ rẹ tó bá ti jù bẹ́ẹ̀, ẹnì kejì lẹ́nu bẹ́ẹ̀ sì ní gbé ayò láti apá ọ̀tún tiẹ̀ náà, yóò gbé, yóò mọ jùbọ̀ bẹ́ẹ̀, bí mẹ́rin lẹ́ẹ̀mọ sọ lójú ọpọ́n kọ̀ọ̀kan. ayò mẹ́rin bí tó bá ti ń pé mẹ́rin lẹ́ẹ̀mọ sọ. àwọn àgbàlagbà wọn máa ṣe kinní kan, wọ́n máa ń yọ ayò tán bá kó sọ́wọ́ tán ti jẹ, wọ́n máa ń kà á. àwọn tí wọ́n mọ̀ sọ wọn pé àwọn tí wọ́n mọ ìṣirò púpọ̀ náà ń tayò ọlọ́pọ́n, wọ́n ti máa ń ṣèṣirò bẹ́ẹ̀, wọ́n ti mọ ayò tí wọ́n gbé, wọ́n ti mọ ìyàwó tí wọ́n ti mọ iye tó wà lọ́wọ́ wọn, wọ́n mọ ibi tí wọ́n jù sí, tó yẹ pé tó bá fẹ́ jù sí tiẹ̀, wọ́n ti pìyàmọ́ rẹ̀ lẹ̀, tó yẹ pé méjì àbí mẹ́ta ni ó ti wà ń bẹ̀. nígbà tí wọ́n bá ń gbé ọwọ́ bọ̀ ní tiẹ̀, táwọn bá ń gbé ọwọ́ bọ̀ padà,
gbà tí kò bá ń gbé ọwọ́ bọ̀ ó jù kan bẹ̀ ó sọ di mẹ́ta fún wọn. Nígbà tí àwọn bá fẹ́ gbé ọwọ́ tiwọn padà wọ́n wàá gbé ọwọ́ wọn ẹyọ kan lọ bá mẹ́ta tí wọ́n ti jù bẹ̀ tẹ́lẹ̀. Ìyẹn ni pé wọ́n ti ṣe ìṣirò ṣáájú tiẹ̀. Ọlọ́pọlọ pípé tó lè ronú pápá ní tayọ ọlọ́pọ́n tó bá ti wá jù bẹ̀ tán ti jù bẹ̀ tán ti ká mẹ́rin mọ́ bẹ̀ yálà lọ́dọ̀ tiwọn àbí lójú ọpọ́n ayò tó wà lọ́dọ̀ ti tiẹ̀ náà ti rí ni o wọ́n kó ibi tán ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ bóyá wò ó tí ì rí ẹyọ kan ò tí ì rí ayò gẹ́lẹ́ ní ti tiẹ̀. Àwọn ẹlẹ́fẹ̀ ayò bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ní ẹ̀rí nǹkan oríṣiríṣi ẹ̀fẹ̀ oríṣiríṣi àwàdà tí ó múnú rẹ dùn tí ó tún máa ń dùn ọ́ lápá kan ni wọ́n mọ̀ ṣe ń di ayò ọlọ́pọ́n. Ìyẹn ni pé ìwọ ti di kíni tiẹ̀ ó ti di òpè ń di ayò ẹni tẹ́jọ́ ń ta ti di kíni tiẹ̀ ó ti di ọ̀tá. Wọ́n máa ń ṣèṣirò ayò púpọ̀ níbi tó yẹ pé táwọn bàbá bá kó dání wọ́n sì mọ ìtàn kó dání tó má ti júbẹ̀ tó má kó báyìí wàrà. Fídíò tí màá ti fi Facebook page mi Ojútólé TV Ojútólé TV ẹni kámẹ́rà báyìí mo gbé síbẹ̀ màá fi fídíò náà láti ẹ̀ tí mo ra àwọn fídíò ìtàn Yorùbá tí mo ti fi síbẹ̀ àwọn ibẹ̀ náà màá fi fídíò sí àríbá àyàn ṣe ń ta ayò ń di ọlọ́pọ́n nígbà tí mo débẹ̀ tí mo fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ̀rí bọ́n ṣe ń ta tápọ̀rọ̀ YouTube mi náà ni Ojútólé Yorùbá TV Ojútólé Yorùbá TV náà lẹ́bàá lórí YouTube màá fi síbẹ̀ náà kété tá a bá ti ń parí ètò ní ìsìn màá fi fídíò náà sórí Facebook fún yín lórí péèjì mi Ojútólé TV ẹ bá ń bẹ̀ bọ́ọ̀ ṣe máa ta ayò ọlọ́pọ́n nù náà fi máa ń pẹ nìkan ní ọ̀tá náà fi ń pẹ nìkan ní òpè. Mo rò pé ọ̀rọ̀ náà ó yé wa yéké. Mẹ́rin lẹ́mọ̀ sọ lójú ayò ọlọ́pọ́n tẹ́ bá fẹ́ ta ò mẹ́rin lẹ́mọ̀ sọ ń bẹ̀ láti jẹ. Bó bá bẹ́yọ kan ń bẹ̀ ò jẹ́ o wọ́n nù wá máa sọ ẹ̀jẹ̀ máa ti síra yín ẹ̀mọ̀jọ́ máa ju ayò bọ̀ títí tẹ́ fi jùkú méjì àbí mẹ́rin máa lójú ọpọ́n ẹ̀mọ̀ mẹ́rin náà lẹ́mọ̀ kó bọ̀ kápẹ́ méjì nígbà lójú ọpọ́n tó kó tó jù kan bẹ̀ méjì náà ó tún méjì ó tún pín lẹ́yọ kọ̀ọ̀kan títí tó fi máa fi sí obi tí ò bá ti sí ayò mọ́ ló ti dáwọ́ dúró tí ò sí kankan lójú ọpọ́n lójú o ló ti dáwọ́ dúró lẹ́nu kejì náà ti bẹ̀rẹ̀ sí ní kó ayò mi tó bá wù lọ́dọ̀ ti tiẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ ni ó ti káyò òun náà máa júbọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan títí tí ó fi máa sọ tí ó fi máa sọ pápẹ́ pé káyò pé mẹ́rin lójú ayò kó jẹ́ kó wá sọ̀wọ́ di òpè nídìí ayò. Ọ̀gá ń bẹ́ ń di ayò tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn tẹ́ bá fẹ́ mọ̀ sí ẹ lọ sọ́dọ̀ àwọn tó ń ta ayò wọ́n tún sọ fún yín ṣùgbọ́n àlàyé tí wọ́n ra ṣe fún wa yìí tó bá dèdè ayò tó bá mọ̀ mọ́ ṣe mọ́ ta tẹ́lẹ̀ tó bá gbọ́ àlàyé mi dáadáa tó bá dèdè rẹ̀ wọ́n ṣe bó o ti mọ̀ ta tẹ́lẹ̀ ni bí wọ́n sì ẹ̀ lù ọ́ ẹni tí ó lù ọ́ yóò ṣe kó tó jẹ́ǹdì rẹ̀ nínú ni àṣírí tí ń bẹ́ǹdì ayò wọ́n wá máa ka ayò wọ́n náà ìyẹn á máa ka ọmọ ọwọ́ wọ́n máa kà á ẹ má ti kà á wọ́n dànù ẹ̀ bọ́n ti ń kàn ní pé wọ́n ti àwọn tó ti study gbogbo bí ojú ọpọ́n ṣe rí tó má ti ń jù ú bẹ́ẹ̀ wọ́n ti mọ ibi tí wọ́n jù sí ibi tí wọ́n ti ra mú tiẹ̀ ibi tí ó ti kó sí wọn lọ́wọ́ bá ti máa ta ayò ọlọ́pọ́n nù. Lọ́sẹ̀ tó ló mọ sọ fún wa pé màá fi ẹnu ẹ̀kúnlẹ̀ lónìí bọ́n ṣe ń ta ayò ọlọ́pọ́n náà ni ẹ ti gbọ́n ìfẹ́ já wa ń tàn mọ́ nítorí ibi tí mò ń lọ lónìí mò ń bọ̀ ká wá bọ́ sí abala ibi tí mò ń lọ gangan lónìí ibi tẹ́ ti mọ̀ gbádùn mi lónìí àròtọ̀ ni wọ́n sọ pé bégún bá wọnú aṣọ ipa ń dà ní mò ń bọ̀ láìpẹ́ mò ń bọ̀ ká tún wá gbé àròtún wọ̀ lónìí. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá lẹ́ẹ̀kan sí i. Azan Táíwò tó ní ìbẹ̀ lórí ètò lóòrọ̀ tòní níbi tí mo ti ṣàlàyé fún wa tán ní ìsìn ní kò pẹ́ nípa ọ̀rọ̀ ayò ọlọ́pọ́n nílẹ̀ Yorùbá. Mo ti bí tí mo ti wú ti gbòǹgbò fún wa nípa ọ̀rọ̀ ayò ọlọ́pọ́n òun náà ni mo ti fi ẹnu ẹ̀ gúnlẹ̀ o.
níbo wá ni mò ń lọ lọ́sẹ̀ tòní, ibo mò ń lọ lọ́sẹ̀ yìí, ibo mò ń lọ lọ́sẹ̀ yìí, ibi tí mò ń lọ lọ́sẹ̀ yìí, ibi tí mò ń yà ló, ibi tí mò ń lọ jìnnà, ibi tí mo yà ló pọ̀ ni, ẹ má bínú, ẹ má bínú. Lọ́sẹ̀ yìí tí mo fẹ́ mẹ́nubà lọ́sẹ̀ tòní ó ṣe kókó sí wa nílẹ̀ Yorùbá púpọ̀, àgàgà àwọn bàbá wa ní ayé ìgbàjọ́sí àti ní ayé òde òní. Bó ti léwu kó rí, bó ti léwu kó rí, àwọn èèyàn sì ń ṣe títí dayé òde òní. Ó wá ní ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe nílẹ̀ Yorùbá ni lásìkò àti káàkiri tìbútòrò ilẹ̀ àgbáyé. Ẹ lè mọ̀ pé àwọn bàbá wa ní àṣà, àwọn bàbá wa wọ́n ní tí àwọn náà ti ń ṣe bọ̀ látàrí ọjọ́ tó ti pẹ́. Àṣà àti ìṣe àwọn bàbá wa ò ṣeé dànù. Ẹ má jẹ́ ká kó àṣà àti ìṣe àwọn bàbá wa, ẹ má jẹ́ á kó dànù. Bá àbá ṣe mọ́, àbá àjàsí díẹ̀ mọ́. Kò sọ fún wa pé àwọn bàbá wa wọ̀n ní tí wọ́n forí rò àbí ńgbà tí wọ́n ń ṣe òun ọ̀mọ tán ṣe láyé ìgbà náà. Mo fẹ́ fi dá wa lójú pé màá wù tí gbòǹgbò tí gbòǹgbò. Ibi tó ti bẹ̀rẹ̀ bí mo ṣe bá lọ́wọ́ bàbá mi Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Abbas nù. Bàbá mi a mọ̀ wọ́n wù tàn tí gbòǹgbò tí gbòǹgbò. Ibi tó ti ṣẹ̀wá, ibi tó ti ń bọ̀. Àwọn wo ló ti ṣẹlẹ̀ sí rí? Bóun náà ṣe ń ṣe ń gbà náà gbogbo pátápátá bàbá wa máa ń sọ fún wa lórí ètò. Màá máa bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ètò pàtàkì, nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá tí mo pè ní àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì sí àwọn bàbá wa púpọ̀. Ó ṣe pàtàkì sí wọn púpọ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ń gbà ni wọ́n máa fi yangàn nígbà tó tó àwọn àsìkò kan. Àwọn bàbá wa ń fi ìlà kíkọ wọ́n fi ń yangàn. Àwọn bàbá wa fi ń yangàn nílẹ̀ Yorùbá. Oríṣiríṣi ìlà ló wà. Oríṣiríṣi ìlà kíkọ làwọn bàbá wa máa ń kọ nílẹ̀ Yorùbá. Nínú ẹ̀ láti rí pélé, àbàjá, gọ̀m̀bọ́. Mò ń bọ̀ lápá abẹ́ wọn, mò ń bọ̀ ńbẹ̀. A lè rí nínú ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ mú oríṣiríṣi ìlà tí àwọn bàbá wa máa ń kọ láyé jọ́un. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share, ẹ máa bá mi like, ẹ sì máa bá mi comment sórí ètò yìí, ètò wa Ìtàn Yorùbá. Àǹfààní ńlá ló jẹ́ sí èmi. Mo mọ rírì kọ́mẹ̀ntì yín púpọ̀. Mo sì mọ rírì bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Mo mọ rírì rẹ̀ púpọ̀ jù. Mo mọ rírì rẹ̀. Ohun ìdùnnú ló jẹ́ fún èmi náà pé mò ń rí kọ́mẹ̀ntì yín, mò ń rí láìkì yín, bẹ́ẹ̀ ṣe ń bá mi share rẹ̀, tẹ́ ń bá mi pín káàkiri tìbútòrò àgbáyé. Inú mi ń dùn púpọ̀. Wọ́n ní yìnyín àgbá ní yìnyín kẹ́ni lè ṣì mí. Ìlà kíkọ tí mò ń mẹ́nu bà yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn bàbá wa nífẹ̀ẹ́ sí púpọ̀ jù lóòótọ́. Ṣùgbọ́n nǹkan kan lẹyẹ ń jẹ o, ká gbàdó tó dé. Kí ló fà á tí àwọn bàbá wa fi ń kọlà nílẹ̀ Yorùbá? Àwọn wo gangan ni wọ́n ń kọ ìlà fún àwọn bàbá wa? Àwọn wo ni wọ́n ń kọlà fún àwọn ènìyàn nílẹ̀ Yorùbá? Àwọn náà là ń pè ní olola. Olola ni àwọn Yorùbá ń pè nílẹ̀ Yorùbá. Olola ni àwa ń pè olola. Tá bá sọ̀rọ̀ nípa olola, àwọn wo là ń pè ní olola nílẹ̀ Yorùbá? Àwọn olola ni wọ́n jẹ́ àwọn kan tó jẹ́ pé iṣẹ́ tiwọn tí wọ́n yàn láàyò ó ní kí wọ́n fi abẹ, kí wọ́n fi kọ ìlà sí ẹ̀kẹ́ ènìyàn láti fi bu ẹwà àbí láti sọ ohun ìdánimọ̀ sí èèyàn lára. Mò ń bọ̀.
Tàbíàn ló bẹ̀rẹ̀ iṣẹ́ olólà. Ìgbà wo gan ni iṣẹ́ olólà ti wà? Circumcision làwọn olóyìnbó ń pè iṣẹ́ olólà yún sí abẹ. Tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ abẹ, gbogbo wa la mọ̀ pé ohun tí wọ́n bá fi abẹ là ń pè ní iṣẹ́ abẹ nílẹ̀ Yorùbá. Lágbára Elédùmarè Ọba mi Àláùrábí, gbogbo aláboyún tó diwọ́ desẹ̀ sínú yálà nílẹ̀ Nàìjíríà ti wá mìbà bí lókè òkun bẹ̀, mo gbà ládùúrà pé wọn ò ní fi iṣẹ́ abẹ gbé ọmọ jáde nínú ẹnì kọ̀ọ̀kan wa. Àní rógun iṣẹ́ abẹ lápá abẹ wọn. Àwọn tí àwọn Yorùbá máa ń pè ní olólà ni àwọn tó jẹ́ pé wọn a máa dábẹ́ fún ọmọ kékeré tàbí àgbàlagbà náà máa dábẹ́ ní sọ̀dí rẹ̀. Yálà ọkùnrin tàbí obìnrin, ọmọ tuntun jòjòló lẹ́yìn tó bá gba súná tán ni wọ́n máa ń gbé lọ sọ́dọ̀ àwọn olólà tí wọ́n wàá dá abẹ́ fún ọmọdé náà, yálà ọkùnrin ni o àbí obìnrin. Wọn a máa dábẹ́ fún obìnrin náà nílẹ̀ Yorùbá. Wọn a máa dábẹ́ fún obìnrin nílẹ̀ Yorùbá. Bó tiẹ̀ jẹ́ pé àwọn olóyìnbó ní láyè sí wọn ní ò dáa mọ́. Gbogbo wa la mọ̀ pé ọmọ tán bá dábẹ́ fún láyè òsì tó jóbìnrin, gbogbo wa la mọ̀ tó tán ń pa nígboro. Ó ti yé yín. Àwọn ọmọ mi wọ́n ń pitú gbòòrò láyé òde òní. Láyé ọjọ́ kò rí bẹ́ẹ̀ torí pé wọ́n dábẹ́ fún wọn. Dídábẹ́ fún obìnrin nílẹ̀ Yorùbá ó ní ipa tí ń kó lára àwọn ọmọ obìnrin gbà náà lọ́hùn, bó ṣe pé kò wọ́n dámọ́ láyé òde òní. Ọmọ tán bá dábẹ́ fún láyé òde, ẹ ti mọ̀ pé wọ́n dábẹ́ fún wọn ni. Wọ́n máa sọ pé àbí kinní kan àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ lórí ètò. Mo sọ fún wa pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n á ti máa dàgbà kan tó dábẹ́ fún wọn. Bẹ́ẹ̀ ni tí mo ti rí àbí a sọ pé ọmọ ọdún 11 sọmọ ọdún 12 ọmọ kékeré ni tó jẹ́ pé nígbà tó dàgbà tán ni wọ́n tó dábẹ́ fún un. Ó lè ní ìdí kan tàbí kejì tí wọ́n fi dábẹ́ fún nígbà tó wà ní kékeré, tó wá ń dàgbà mọ́ lọ bẹ́ẹ̀. Ọmọ yìí ti mọ abẹ, ó ti mọ tán ń pè ní abẹ. Tán bá dábẹ́ fún ìgbà náà, ìrora tí ó jẹ lásìkò ìgbà náà ó pọ̀ ju ìrora tí yóò jẹ nígbà tí ó dàgbà lọ. Ìgbà wo gan ni tí abẹ gan wá bẹ̀rẹ̀? Ẹ jẹ́ àjọ bomi ọgbọ́n mi kájọ bomi ìrànmú láàrin wọn. Kí n mú ìtàn kékeré kan wá lórí iṣẹ́ olólà. Bẹ́yìn náà ti ń darapọ̀ àwọn mi, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi share kálé kákò kó mọ débi tó bá yẹ kó dé, pé ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Hasan Taiwo Abbas Ojúlé ti ń bẹ lórí ètò lónìí. Mo ti gún wà sórí ètò tí mo pè ní iṣẹ́ ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lákòókò yìí
iṣẹ́ abẹ ni mo kọ́kọ́ fẹ́ mẹ́nu bà. Kí ni ti dúró ó ti dúró. Ó dúró ni ẹ má bínú, ẹ jẹ́ kí n tún padà sẹ́yìn díẹ̀. Iṣẹ́ abẹ iṣẹ́ àwọn olóòlà mo kọ́kọ́ fẹ́ mẹ́nu bà náà. Èyí ni ó jẹ́ ká mọ pàtàkì iṣẹ́ àwọn olóòlà, ibi tí iṣẹ́ olóòlà ti bẹ̀rẹ̀ àtìgbà tó ti ń ṣiṣẹ́ olóòlà bọ̀, ká tó wá kan ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Tí n bá mẹ́nu bà àwọn olóòlà nílẹ̀ Yorùbá, tí n bá mẹ́nu bà sí olóòlà, mo gé kúrú kódà ń bẹ̀rẹ̀ láti ibì kankan, mo sọ lérèfé lásán ni. Iṣẹ́ olóòlà tí mò ń wí, àwọn olóòlà ìgbà kan wà tó ti bẹ̀rẹ̀, kò sí ayé èdè òní ló bẹ̀rẹ̀. Mo sọ fún wa pé àjọ bumi ọgbọ́n mu láàrin ìṣẹ́jú kan sí méjì tí màá sọ fún wa bó ní iṣẹ́ olóòlà gan ti bẹ̀rẹ̀, ìgbà wo náà ti ń ṣiṣẹ́ olóòlà bọ̀. Ẹ má bá mi kà lọ. Ẹ̀yin àgbà pé bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní ara àtàn ni bí ìṣe bá bá àtàn. Látàyé láíláí, látàyé bàbá ńlá wa Ànábì Ibrahim, ara àwọn tí Ọlọ́run ọba mi adẹ́dà ọba mi aṣẹ̀dá Olódùmarè tó ti rán wá sí ilé ayé. Ànábì tí mò ń sọ ìlà ń pè ní Ànábì Ibrahim. Lọ́dọ̀ àwọn mùsùlùmí lèmi náà. Bàbá tó bí mi lọ́mọ mùsùlùmí ni, ìyá tó bí mi lọ́mọ alájà ni. Mùsùlùmí tó péye ni mí. Bó ṣe wà lọ́dọ̀ àwọn mùsùlùmí níbẹ̀ ní tó wà nù Kùránì ní bẹ́nu Báíbù náà bẹ́ẹ̀. Torí pé Ànábì tẹ bá gbọ́rọ̀ rẹ̀ nù Kùránì, ẹ bá bẹ́ẹ̀ nù Bíbélì náà. Láyé Ànábì Ibrahim alayhi salatu wa salam, Ànábì jẹ́ kan náà àwọn ànábì Ọlọ́run, ọmọ ni Ànábì Muhammadu jẹ́ sí Ànábì Ibrahim. Síwájú wọn tí bí òjíṣẹ́ ńlá ta tún mọ̀ sí Jésù Kristi láyé àwọn Ànábì Ibrahim táwọn ti lògbà. Yún Ànábì Ìsá lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ànábì Yusuf ò sí ìwáyé láyé ìgbà náà. Bẹ́ẹ̀ ni Ànábì Àyùbá ò tí ìwáyé. Ànábì Núà kò tí ìwáyé láyé ìgbà tí lásìkò ìgbà tí mò ń sọ yìí. Wọ́n tún ti flag kí ni wọ́n ti kọwọ́ bọ̀ ní nẹ́tíwọ̀kì tún sá lọ, tó má ti kọ́ bọ̀ bá nẹ́tíwọ̀kì máa ń sá lọ. Bí nẹ́tíwọ̀kì náà ṣe padà dé náà ni mo tún péya mọ́ padà sórí ètò. Bẹ́ẹ̀ náà ti ń darapọ̀ mọ́ mi, bá mi like, bá mi share rẹ̀, bá mi share rẹ̀ káàkiri. Bákan náà darapọ̀ mọ́ lórí Facebook page mi, Ojútólé TV. Ẹ like ẹ̀, àwọn fídíò wà tí màá fi síbẹ̀ fún yín. Tí n bá parí ètò màá fà àwọn fídíò kan síbẹ̀ fún yín tí ó jẹ́ fídíò bí tó ti tayọ ọlọ́pọ́n, màá fi síbẹ̀ fún wa táwò àtàwọn fídíò míì náà tẹ́ mọ̀ padà rí wò ń bẹ̀. Bó sórí YouTube ní Ojútólé Yorùbá TV ní lórí YouTube, màá tẹ̀ sójú òpó ìta bá parí ètò. Màá tẹ kọ́mẹ̀ǹtì, màá tẹ̀ síbẹ̀ tí gbogbo wa náà tá a rí ń bẹ̀. Ibrahim tí mò ń sọ yìí, ara òjíṣẹ́ Ọlọ́run ni, ó ti wáyé síwájú àwọn ànábì tó gbajúmọ̀, àwọn ànábì tó wá tó kẹ̀lá nàmọ́sí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kó tó di ayé ìgbà ànábì ni ànábì wa Ibrahim ti wáyé. Ọmọ Ọlọ́run ó rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run gbà náà kọ́lọ́run fún òun ní ọmọ. Ṣùgbọ́n ohun tí a gbọ́ tá a sì rí kà nínú Al-Qur'an
ni pé ó ń bẹ́nu báìbù náà bẹ́ẹ̀ ó pẹ́ kó tó bímọ púpọ̀ ó pẹ́ kó tó bímọ púpọ̀ ó fẹ́ yàwó lóòótọ́ ó fẹ́ yàwó wọ́n jọ ń gbé lọ́kọ láya ṣùgbọ́n Olódùmarè ọba mi aláwòrábí ọba mi atayọrọbí agogo ọba mi tó ní sánmà tó nílẹ̀ tó ní ìkápá lórí ohun gbogbo láyé kò tètè yọ̀ǹda ọmọ fún ànábì wa tá ń pè ní Ibrahim. Ìtàn jẹ́ kó yé wa pé ànábì Ibrahim tí mò ń mẹ́nubà yìí ó pé ọmọ tá a lè pè ní 90 years láyé kó tó di ọlọ́mọ láyé. Bàbá rí àgbàlá èèyàn 90 years láyé òde òní a rí pé yóò ti di arúgbó kùjẹ́kùjẹ́. Ẹni tó lè sọ̀tàn àná fún wa ni tó lè tún lè sọ̀tàn jẹta ó lè sọ̀tàn 70 years ago fún wa ó lè sọ̀tàn 80 years ago. Nẹ́tíwọ̀kì ń dúró ni ẹ ní sùúrù. Ẹni tó bá jẹ́ pé ó ti tó ọjọ́ orí 70 80 ó lè sọ ọmọ ọdún mẹ́wàá lè sọ̀tàn ìgbà ó lè sọ̀tàn ọdún 5 sẹ́yìn ọdún 3 ọdún 2 ọmọ ọdún mẹ́wàá lè sọ ká mọ bí ó ṣe dàgbà tó ká fi wí ọjọ́ orí ìsìn ẹni tó bá pé 90 years nígbà náà. Ànábì tí mò ń sọ yìí ànábì Ibrahim ìyún tá a tún lè pè ní Abrahamu nínú Bíbélì kò bímọ ó rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ó rawọ́ ẹ̀bẹ̀ sálàóràbí kó fún un ní ọmọ. Ọlọ́run sì rán àwọn màláìkà sí pé ìwọ ànábì Ibrahim máa fún ọ lọ́mọ ṣùgbọ́n òfin ọmọ náà jọ́sìn fún mi ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. Ṣùgbọ́n kó tó wá di pé ànábì Ibrahim ó di ọlọ́mọ láyé sí àwọn tí Ọlọ́run máa rán sí network. Network ń dúró ní ẹ má bínú network ló dúró ẹ má bínú. Ọlọ́run rán àwọn kan sí tó tún jẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run láti lọ sọ fún ànábì Ibrahim pé èèyàn Abrahamu pé wò Abrahamu ó fẹ́ kí èmi Ọlọ́run yọ̀ǹda ọmọ fún ọ. ìgbésẹ̀ tó gbé kó tó di pé èmi Ọlọ́run yọ̀ǹda ọmọ fún ọ mo gbọ́ àdúrà rẹ mo gbóhùn rẹ bó ṣe ń ké ara sí èmi Olódùmarè ṣùgbọ́n kọ́kọ́ lọ dábẹ́ náà. Ànábì Ibrahim nú o ẹni tí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run fẹ́ràn tọ́lọ́run sì ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run rán ìkan nínú àwọn èèyàn ẹ̀ sí pé àwọn òjíṣẹ́ Ọlọ́run mi sì pé wá gbọ́ ànábì Abraham Ibrahim kọ́kọ́ wá lọ dábẹ́ náà. Èyí ń jẹ́ kó yé wa pé látàyè láíláí ni wọ́n ti ń dábẹ́ ní ètò abẹ́ dídá ti wà. Ẹ tún kú àbọ̀ padà kó tó di pé nẹ́tíwọ̀kì ń dúró tán tún kọ́wọ́ bọ̀ mo sọ fún wa. Nẹ́tíwọ̀kì ti dúró padà mi ìfẹ́ dẹ̀ wá lágara kó mọ̀ jẹ́ pé ẹ̀wà ní rí gbọ́ àbí nẹ́tíwọ̀kì yóò wá múlẹ̀ àwọn tó ń kọ́ bọ̀ yóò wá múlẹ̀ kò ní jẹ́ kẹ́ ẹ rí àárín gbọ́ ló yẹ kí n sì dánu dúró díẹ̀ náà ló yẹ mo wà pẹ̀lú yín gbágbágbá ẹ fọkàn balẹ̀. Ẹ má bá mi láìkì ẹ̀ kẹ́ mọ́ lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ sì má bá mi ṣíà rẹ̀ ojú tó lé ní ìbẹ̀ lórí ètò lówùúrọ̀ tò ní bá mi lọ́ọ̀fù ẹ̀ má bá mi láìkì ẹ̀ má bá mi ṣíà rẹ̀. Bákan náà mo sọ fún wa pé lórí ẹ jẹ́ n tún bẹ̀rẹ̀ báyìí nẹ́tíwọ̀kì ti dúró díẹ̀. Pàtàkì abẹ́dídá ni pé gbà tó lọ́n wá rán ìkan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ náà míì sánàbí wa Ibrahim
yálà nínú àwọn áńgẹ́lì Ọlọ́run gbogbo ara mọ̀ pé áńgẹ́lì ń bẹ. Ìwọ ànábì Ibrahim, ìwọ Ábúráhámù, kó tó di pé èmi Ọlọ́run ó yọ̀ǹda ọmọ fún ọ lọ dábẹ́. Bẹ́yìn ó bá sì dábẹ́ yóò gbọ́dọ̀ àwọn olóòlà kọjá. Ìyún ni pé pàtàkì dídábẹ́ ó ti wà tipẹ́. Olódùmarè ọba mi adẹ́dàá ọba mi àṣẹ̀dá gan fàṣẹ sí i. Yìí ló yẹ kí n wá wù ti gbòǹgbò ká lè bá àmọ̀gbà tí abẹ́ dídá ti wà. Ayé ìgbà ànábì Ábúráhámù tí mò ń sọ yìí, ànábì Yusuf yìí Jésù tiwa kò tí ì dáyé o. Ànábì wa Muhammadu kò tí ì wáyé o. Ànábì Yusuf kò tí ì wákẹ́ lọ àgbàtán ti ń dábẹ́ bọ̀. Àtìgbà náà ni iṣẹ́ abẹ ti wà. Mo sọ fún wa pé téèyàn bá rí kankan yálà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lóde òní ni, ibì kan ló ti bẹ̀rẹ̀, ló jẹ́ kí n wú ti gbòǹgbò kí ẹ lè. Nẹ́tíwọ̀kì tó ti dúró, ó ti dúró. Ẹ jọ̀ọ́ yín kí ni ẹ káwọ́ kù ń bẹ̀. Èyí jẹ́ ká mọ pàtàkì abẹ́ dídá, pé látàyè láíláí ni abẹ́ dídá ti wà. Bàbá sì wọnú Bíbélì àti inú Àlùkùránì á rí pé iṣẹ́ abẹ́ dídá ti wà tipẹ́. Irú ìtàn rú ẹ̀ ni mo sọ fún wa yìí. Ìgbà tí ànábì bàbá ńlá wa ànábì Ibrahim, ànábì ta tó mọ̀ sí Ábúráhámù, ẹ má bínú nẹ́tíwọ̀kì ló ṣe bákan. Nígbà tó dábẹ́ tán yan ànábì wa Ibrahim Ábúráhámù, Olódùmarè bá mi adẹ́dàá bá mi àtìdá yọ̀ǹda ọmọ fún un pẹ̀lú àdéhùn tó ti jọ ń bẹ láàrin wọn. Ìyẹn kọ́ la fẹ́ múlò. Ohun tí mo fẹ́ kó ṣe pàtàkì sí wa ń bẹ ni pé iṣẹ́ abẹ, iṣẹ́ olóòlà, kó tó wá di pé àwa ń báyé bọ̀ bẹ́ẹ̀, à ń lò ó bọ̀ bẹ́ẹ̀. Àwọn ànábì míì ń dé, àwọn òjíṣẹ́ Ọlọ́run míì náà ń dé, tí àwọn náà ń dábẹ́. Òjíṣẹ́ Ọlọ́run kan wà tí gbogbo wa mọ̀, tá a tún tẹ̀ tó wá pé kò dábẹ́. Ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run àti fídíò tí màá fi hàn lọ́dọ̀ àwọn olóòlà tí mo fẹ́ lọ gbọ̀rọ̀ lẹ́nu wọn tó láti bá wa tàn mọ́lẹ̀ sí iṣẹ́ olóòlà, iṣẹ́ abẹ, iṣẹ́ ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Wọ́n bá wa mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa iṣẹ́ olóòlà, iṣẹ́ ìlà kíkọ. Ilé náà mo fi sọ fún wa pé bí iṣẹ́ abẹ ṣe jẹ́ ní kó tó di pé ayé òde òní nù. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn tó ń kọ abẹ, tó ń kọ ọmọ nílà, abẹ ni wọ́n lò. Àwọn bàbá àwọn náà ń dábẹ́ fún ọmọ. Kó tó di ọjọ́ mẹ́jọ náà ti gbé ọmọ lọ sí, lẹ́yìn ọjọ́ kẹjọ wọn á gbọ́mọ lọ́dọ̀ àwọn olóòlà láti dábẹ́ fọmọ. Àwọn náà ni wọ́n ń kọlà fọmọ. Ṣùgbọ́n iṣẹ́ olóòlà ni mo ṣe lọ wù ti gbòǹgbò kábà mọ ayé ìgbà tí iṣẹ́ olóòlà ti wà. Gbogbo ara mọ̀ pé ẹnikùnrin tí ò bá dábẹ́ kò tọ́kùnrin tọ̀rọ̀ ẹnu kọ́, kò tọ́kùnrin. Bọ́kùnrin ò bá dábẹ́, ojú gan á máa gbátì láti wọlé tobìnrin. Bóbìnrin bá rí irú ẹ̀, bó bá rọ́kùnrin tí ò dábẹ́, obìnrin náà yóò sábọ̀ ta ni. Apímọ̀ pariwo òun gùn sí ẹ̀ nífẹ̀ẹ́ súnmọ́ bí obìnrin wà, tòró mọ̀ pé òun ò tọ́kùnrin. Gbogbo ẹni tó láǹfààní àti dábẹ́ tí wọ́n dábẹ́ fún, oríire ńlá ni, torí pé ó wà lára tó lódùmarè ọba mi adẹ́dàá ọba mi àṣẹ̀dá gan fọwọ́ sí nínú ìgbésí ayé ẹ̀dá láti ṣe. Olódùmarè ọba mi gan fẹ́ràn, ó fẹ́ ká ṣe é. Délùú òyìnbó níbikíbi ni wọ́n ti ń dábẹ́ fọ́mọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn láyé òde òní ẹ rí pé wọ́n dandan nìkan dábẹ́ fún ọ.
ẹni tí wọ́n bá dábẹ́ fún gbogbo àmọ́ bí ṣe máa ń rí kò lè péré lọ́kùnrin láàrin àwọn ọkùnrin. ìpè kò lè bímọ o ṣùgbọ́n kò lè péré lọ́kùnrin láàrin àwọn ọkùnrin. ó lè bímọ ó lè má bímọ ìyẹn dọlọ́rọ̀ ó di ọ̀dọ̀ àwọn ìmọ̀wádìí ìjìnlẹ̀ lórí ètò sáyẹ́ǹsì wọ́n lè sọ fún wa pé ṣírú ẹni bẹ́ẹ̀ sì ẹ̀ lè bímọ gan àbí kò lè bímọ. ṣùgbọ́n èyí tó dájú tí mo sọ fún wa ni pé ìtàn wa ànábì bá ńlá wa ànábì Abrahamu ní ànábì Ibrahim tó jẹ́ pé ó wọ ọmọ 90 years kó tó di pé bàbá ńlá wa Abraham ó dábẹ́. àrọ́mọdọ́mọ ànábì Abraham ní ànábì Ibrahim ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bó ti jẹ́nu lápapẹ̀ tó gbẹ́gbẹ́ dídábẹ́ nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì. kò ń ṣe àṣà táwọn bàbá wa kàn kọ́ lẹ́ẹ̀kan náà pé ẹja sí ẹ̀ máa dábẹ́. ibìkan ló ti bẹ̀rẹ̀ ibìkan ló ti ń bọ̀. àpẹẹrẹ rẹ̀ mo ti sọ fún wa. tàbá wá ń sọ̀rọ̀ nípa ìlà nílẹ̀ Yorùbá. tàbá ń sọ̀rọ̀ nípa ìlà kíkọ nílẹ̀ Yorùbá. kí ló fà á tí àwọn bàbá wa fi wò pé ó yẹ kí àwọn máa kọ ìlà? kí ló fà á tí àwọn bàbá wa fi ń kọ ìlà? oríṣiríṣi ìlà wo gan ló wà nílẹ̀ Yorùbá? ẹ wò ó, oríṣiríṣi ìlà wo ló wà nílẹ̀ Yorùbá tí àwọn bàbá wa ń kọ? kí nìdí pàtàkì tí àwọn bàbá wa fi ń kọ àwọn ìlà yìí ní ayé ìjọ́un? mo jẹ́ kó yẹ pé àwọn ọlọ́là ní kọlà fún àwọn bàbá wa o, ṣùgbọ́n iṣẹ́ ọlọ́là ibi tó ti ń bọ̀ àtìgbà tí wọ́n ti ń kọlà ni mo ti sọ fún wa. ọjọ́ ti lọ wákàtí kan náà mo ní lórí ètò ṣùgbọ́n ní ju ìṣẹ́jú 4 lọ mọ́. oríṣiríṣi ìlà ní ń bẹ nílẹ̀ Yorùbá. ní ọjọ́ 7 lágbára Ọlọ́run tó di pé a tún mú ètò míì màá sọ oríṣiríṣi ìlà tó wà, bí àwọn bàbá wa ṣe mọ́ kọ́ màá sọ fún wa. sábà darapọ̀ mọ́ mi lórí Facebook page mi Ojútólé TV, ní Facebook page mi Ojútólé TV. màá tún fi fídíò náà tó ti wà tí màá tún fi síbẹ̀. tó bá màá tún fi fídíò àwọn bàbá wo lọ́là tó tún bá wa sọ̀rọ̀ lẹ́yìn tá bá tọ̀dọ̀ bàbá wa dé màá tún fi síbẹ̀ fún yín tẹ́tùn rí fídíò náà wò. bẹ́ẹ̀ tí ń wò ó lórí péèjì mi Ojútólé TV lẹ́ẹ̀mọ́ rí wò lórí péèjì mi Ojútólé Yorùbá TV ní YouTube rí wò ń bẹ̀. àǹfààní kan náà tẹ̀lé sí fèmí náà ni pé ẹ darapọ̀ mọ́ mi lórí YouTube, darapọ̀ mọ́ mi lórí Facebook. kámẹ́rà báyìí ni mo gbé síbẹ̀, ní lógò tí mo gbé síbẹ̀ ẹ ti rí Ojútólé TV, ẹ ti rí ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀, fọ́lò mi ẹ rí àwọn fídíò máa fi síbẹ̀, máa tún fòun náà síbẹ̀ lónìí. nínú ìlà kíkọ táwọn bàbá wa ń kọ nílẹ̀ Yorùbá pọ̀ oríṣiríṣi. ara àkọ́kọ́ nìkan náà ni à ń pè ní àbàjá. ìlà àbàjá, ojú ẹnikẹ́ni tẹ́ bá ti rí ìlà àbàjá a máa wu ni púpọ̀, a sì máa wu ìyá, máa bu ìkún ni, a máa bu ìkún ẹ̀ka, a máa bu ìkún àwọn bàbá wa. àbàjá ń bẹ. àbàjá kan náà tún wà tó jẹ́ pé àbàjá alágbélé ń bẹ. àbàjá 3 wà, àbàjá 4 wà. pélé ń bẹ, pélé kíkọ àwọn bàbá wa tún máa kọlà pélé yẹjú, pélé wà. gọ̀m̀bọ́ ń bẹ lára àwọn làtàwọn bá máa kọ gọ̀m̀bọ́. ẹ bá rójú ẹlòmíì tó kọlà, gbogbo la pátápátá ló ní oríṣiríṣi, ó ní àmì, ó nídìí tí wọ́n fi kọ síbẹ̀. ìdílé mi ń kọlà, olójúlà sí ìdílé mi ń kọ. bẹ́ẹ̀ bá wojú àwọn kan rí pé ẹlòmíì akọ pélé, ẹlòmíì àkàbàjá, ẹlòmíì akọ gọ̀m̀bọ́. ilẹ̀ Oǹdó ń bẹ, yíyan ẹyọ kọ̀ọ̀kan báyìí, ilẹ̀ Oǹdó ń bẹ. pélé Ìjẹ̀bú wà, àbàjá Olówú wà, àbàjá Ẹ̀gbá wà.
túrè ìlà túrè òun náà wà ìlà túrè mẹ́ta báyìí yóò gùn ení èjì ẹ̀ta yóò gùn dáadáa wọ́n wà kọ mẹ́ta míì náà tí ò ní gùn tó àǹtógùn ìlà túrè nìyẹn gbogbo ẹ̀ pátápátá ni màá ṣàlàyé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. Màá ṣàlàyé ìlà kọ̀ọ̀kan fún wa, màá tún fi fídíò kọ ìlà kọ̀ọ̀kan hàn wá, màá fi hàn wá. Bẹ́ẹ̀ ni màá dílé olóńlà bí tí bàbá ó sì ṣàlàyé gbogbo ìlà kọ̀ọ̀kan náà fún wa lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. Títí ọjọ́ mẹ́jọ ọ̀hún tá a tún pàdé Hasan Taiwo ló kọ mi tún lọ́lọ́ kì í pé káfíńrè pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún àtèmi àtẹ̀yìn àní kábàámọ̀ ó dàbọ̀. Thank you.